Mo kí gbogbo ojú tí ó ń wò mí káàkiri àgbáláyé lórí ètò Get a Better Life TV náà ni a wà. Orí ìkànnì yìí ni a ti ń gbé ẹ̀sìn, àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ, pàápàá jùlọ ní tilẹ̀ Áfíríkà lápapọ̀. Lónìí, a fẹ́ tẹ̀síwájú láti fi tó yín létí àwọn ọ̀nà míì tí odù Ifá Èjìogbè tí ó fi lè báyàn sọ̀rọ̀. Èyí ni ẹni tí Èjìogbè bá jáde sí. Ẹ jẹ́ ká tẹ̀síwájú, ẹ máa bá mi ká lọ. Ifá pé òun sì pé ire ìṣẹ́gun fún ẹni tí odù Ifá Èjìogbè bá jáde sí. Ifá pé ẹnìkan ló ń dí onítọ̀hún lọ́wọ́. Ifá ní kí ẹni náà lọ rúbọ ọ̀tá. Ifá pé àkùkọ adìẹ méjì tó ń kọ lẹ́bọ, abẹ méjì lẹ́bọ, ọ̀pọ̀ kókó ewé Ifá kí àwọn babaláwo wá ṣẹ́ Ifá fún ẹni náà. Èyí túmọ̀ sí wípé ẹni tí odù Ifá Èjìogbè bá jáde sí, dandan ni kí ẹni náà ṣẹ́ Ifá gẹ́gẹ́ bí ìwé yìí ṣe fi ń tó wa létí. Ifá pé òun ó bá a ṣẹ́gun. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé olùṣẹ́gun ni Ifá jẹ́. Ẹni tí ó bá lọ dá Ifá lọ́dọ̀ babaláwo, ara àwọn oyè Ifá tí babaláwo lè sọ fún ẹni náà ni wípé kí ó lọ ṣẹ́ Ifá. Ọ̀nà tí Ifá náà gbà jẹ́ bẹ́ẹ̀ òun rèé. Àwòdì ní ń fi ìyẹ́ apá ṣe ìlù lẹ́gàn. Adífáfákálà Ìpàpó níjọ́ tí ń ṣe elénì ní Barapetu. Ẹ jẹ́ ká ṣe àlàyé ọ̀rọ̀ ohun Ifá yìí. Akálà Ìpàpó nìyí, ó ń ṣe elénì ní Barapetu, ó ń ṣe ìdíwọ́ fún Barapetu. Ta ni wọ́n ń pè ní Barapetu? Barapetu ó jẹ́ oríkì tí a máa fi ń kí bàbá wa Ọ̀rúnmìlà Barapetu, àbí ká sọ wípé bá Àgbọnnìrègún. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ní Barapetu bá dáfá pé Ìpàpó tí ń ṣe elénì ní òun yìí kóun lè ṣẹ́gun ẹ̀, kó ń bá lè má ba iṣẹ́ òun jẹ́. Wọ́n ní kó rúbọ. Barapetu bá rúbọ. Wọ́n ṣẹ́ Ifá náà fún un. Akálà gbé ń ṣe elénì ní ẹ̀ ló gbé farapa. Ló di pé gbogbo nǹkan tí Barapetu ń dá ọwọ́ lé ó ń dára. Ifá pé ẹni tó dá Ifá yìí, Ifá pé ẹnìkan ń ṣe elénìní rẹ̀. Kí ni à ń pè ní elénìní? Ẹni tí ó ń gbógun tì, ẹnìkan ló ń gbógun tì bí ọ̀tá ilé àbí ọ̀tá òde. Ifá pé kónítọ̀hún kó rúbọ kó bá lè ṣẹ́gun ọ̀tá. Ọ̀tá ni à ń pè ní elénìní. Gbogbo ala máa ń ṣèwúre wípé kí Olódùmarè má jẹ́ kí a rí ogun elénìní. Elénìní jẹ́ ọ̀tá. Ìṣe ni Barapetu bá ń jó, ló bá ń yọ̀, ló bá sọ wípé àwòdì ní fìyẹ́ apá ṣèlù lẹ́gàn. Dífáfákálà Ìpàpó tí ń ṣe elénì ní Barapetu. Akálà Ìpàpó ò sì mọ̀, ayé Ifá wá dọ̀fẹ́. Ẹni tí ń ṣe elénì ní awo, abẹ Ifá ni ó máa rárí olúwa rẹ̀. Idà òmírìnmírìn kì í gé wọn lọ́rùn tì. Ifá pé òun pé ire ìṣẹ́gun fún onítọ̀hún, ìyẹn ẹni tí Ifá Èjìogbè bá jáde sí. Ẹ jẹ́ ká wá lọ sí ibi tí àlàyé àwọn ohun Ifá yìí. Ẹ jẹ́ ká lọ ká lè yànnàná àwọn ohun Ifá kọ̀ọ̀kan tí ó wà nínú àlàyé ohun Ifá yìí. Ẹ máa bá mi ká lọ. Kí làwọn ọ̀rọ̀ tó jẹ́ kókó nínú àwọn ohun Ifá wọ̀nyí tí mo fẹ́ ká gbé yẹ̀wò, ká wò lẹ́kùnrẹ́rẹ́ láti lè ṣàlàyé rẹ̀ fún yín? Àkọ́kọ́ ni kókó ewé Ifá. Ewé tí Ifá yìí júwe pé kí babaláwo ṣe fún ẹni tó wá dáfá, òun ni wọ́n ń pè ní kókó ewé Ifá. Èyí yàtọ̀ sí pé wọ́n ṣe àjò lọ́dọ̀ babaláwo. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Tí wọ́n bá sọ wípé ṣẹ́ Ifá fún ni, wọ́n ṣẹ́ Ifá fún, gbogbo wa la ti mọ nǹkan tó ń jẹ́ wípé wọ́n ṣẹ́ Ifá fún yàn. Ìyẹn túmọ̀ sí wípé èèyàn gba Ifá, wọ́n ṣẹ́ ewé Ifá fún. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Àwòdì ní ń fi ìyẹ́ apá ṣe ìlù lẹ́gàn. Kí ni ìtumọ̀ ohun Ifá yìí? Àwòdì yìí ó máa ń fi ìyẹ́ apá rẹ̀ méjèèjì, ó máa fi ń lu ẹ̀gbẹ́ ara rẹ̀ bí ìlù bí ó bá ń fò nínú ẹ̀gàn. Ìyẹn ni a fi ń sọ wípé àwòdì
ní fìyà apá rẹ̀ ṣe ìlú lẹ́gàn. Kí ni wọ́n ń pè ní ẹ̀gàn? Ẹ̀gàn inú igbó. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Kí wá ni à ń pè ní Barapetu? Ọ̀rúnmìlà ni à ń pè bẹ́ẹ̀. Eléyìí jẹ́ ara àwọn oríkì tí a fi ń kí Ọ̀rúnmìlà. Barapetu. Nínú ohun Ifá yìí, a tún sọ wípé ayé Ifá dọ̀fẹ́. Kí ni à ń pè bẹ́ẹ̀? Ìyẹn túmọ̀ sí wípé ayé Ọ̀rúnmìlà Barapetu wá di ìrọ̀rùn. Ayé Ifá ó di ọ̀fẹ́. Ọ̀fẹ́ túmọ̀ sí wípé ìrọ̀rùn ni ayé Ifá bá dé. Nínú ohun Ifá yìí, a tún fẹnu bà idà òmírìnmírìn, orúkọ ewé kan. Ewé náà máa mú bí abẹ. A ti mọ̀ wípé ewé ló ń jẹ́ bẹ́ẹ̀. Ǹjẹ́ ti wá rí báyìí wípé oríṣiríṣi ọ̀nà ni Ifá ló máa fi ń báyàn sọ̀rọ̀. Ọlọ́gbọ́n ló lè yé, ọ̀mọ̀ràn ló sì máa mọ̀. A ti sọ fún yín wípé lórí ètò Get a Better Life TV, níbi ni a ti ń gbé ẹ̀sìn, àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ. Gẹ́gẹ́ bí a dẹ̀ ṣe mọ̀ wípé Ifá òun ló jẹ́ òrìṣà gbòógì tí ó ń kọ́ wa ní ìmọ̀ ìjìnlẹ̀, làákàyè tí a lè fi lo ilé ayé wa. Gbogbo ìlànà tí Ifá fi sílẹ̀ òun ni a kò fẹ́ kí ó parun ní orí ètò Get a Better Life TV tí ẹ̀ ń wò yìí. Látẹ̀yìnwá, ṣé mọ̀ wípé a ti sọ fún yín àwọn ọ̀nà mìíràn Ifá Èjìogbè ṣe lè fúnyàn ní ohùn, ọ̀rọ̀, àlàyé bí èèyàn ṣe lè gbé ilé ayé rẹ̀. A ti sọ fún yín wípé Èjìogbè ó pé ire ọmọ fúnyàn. Èjìogbè ó pé ire àìkú fúnyàn. Èjìogbè náà ó tún sọ fún wa wípé ṣẹ́gun ọ̀tá. Tí ẹ bá fẹ́ mọ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ọ̀rọ̀ tí Ifá ń bá yín sọ, babaláwo yín náà ní kẹ́ ẹ tọ̀ lọ. Ṣùgbọ́n ní orí ètò yìí, a kàn fi ń tó wa létí ká fi mọ àwọn adùn, àwọn ọgbọ́n ìmọ̀ òye tí ó wà nínú àwọn ohun Ifá wa. Ìdí nìyí tí a fi ń tó yín létí. A ní àwọn ìwé lóríṣiríṣi tí à ń tà lórí ìkànnì yìí. Àwọn ìwé Ifá yìí náà ni ẹ lè ní lọ́wọ́ láti lè máa fi mọ kí ni àwọn ohun Ifá tí ó wà fún wa gẹ́gẹ́ bí aláwọ̀ dúdú. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tí ẹ fi bá wa lò. Ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ẹ má gbàgbé kẹ́ ẹ tẹ subscribe button tí ó wà ní abẹ́ fídíò yìí. Kí ẹ sì má tún gbàgbé kẹ́ ẹ tẹ agogo tí ó wà ní ẹ̀gbẹ́ subscribe button yìí. Ìgbàkígbà tí a bá fi fídíò sí orí ètò yìí, ẹ tètè mọ̀ wípé a ti fi fídíò sí, ẹ dẹ̀ lè wà lára àwọn tó máa jàǹfààní láti wò ó. Ẹni tó bá sì fẹ́ ràn wá lọ́wọ́ náà, ẹ bá wa lo join button tí ó wà ní ìsàlẹ̀ fídíò yìí. Tí ẹ bá ti tẹ join button yẹn, àwọn ìlànà tí ẹ fi lè gbà láti darapọ̀ mọ́ wa lórí ètò yìí ni ẹ máa rí ń bẹ̀. Èyí tó bá rọrùn fún yín ni kí ẹ tẹ̀. Tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀, ìyẹn túmọ̀ sí wípé ẹ ń ràn wá lọ́wọ́ nìyẹn. Mo dúpẹ́ lọ́wọ́ yín o fún ìfẹ́ tẹ́ fi bá wa lò. Thank you and get a better life.